Fúnkẹ́ Akíndélé, Bukky Wright, Kwam1 àti Mercy Aigbe dábìrà nílùú Àbújá. Títí di bá a ṣe ń sọ yìí ní ìròyìn ayẹyẹ àwòdámiẹnu tó wáyé lásìkò ọjọ́bí ọkùnrin aránṣọ ìgbàlódé tó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta nì Ṣèyí Adékúnlé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ṣèyí Fòdì ṣì ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára àti nígboro ayé. Kò lè má rí bẹ́ẹ̀, ayẹyẹ tó hẹ̀rẹ̀ǹtẹ̀ níbi tí àwọn gbajúmọ̀ òṣèré tíátà, àwọn èèkàn olóṣèlú, àwọn oníṣòwò, àwọn olórin, àwọn olówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ àti àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ ti kó ara wọn jọ tí ojú pé tí ẹsẹ̀ sì pèlé ni. Ayẹyẹ ọjọ́bí 50 ọdún ọkùnrin olówó aránṣọtà táyé gba tiẹ̀ ni. Lọ́jọ́ Sátidé ọjọ́ 19 oṣù keje ọdún 2025 yìí ní gbọ̀ngàn ayẹyẹ ńlá Bọ́lá Ahmed Tinubu International Conference Center tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàtúnṣe rẹ̀ nílùú Àbújá láìpẹ́ yìí ni wọ́n ti gbàlejò àwọn lóókọ láwùjọ wa àtàwọn ọ̀rẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí Ṣèyí Fòdì tí gbogbo wọn wà sórí wà sọ́rùn pẹ̀lú oríṣiríṣi ìmúra àti ọ̀ṣọ́ láti bá ọmọ ọlọ́jọ́bí ṣàjọyọ̀ 50 ọdún rẹ̀ lókè èèpẹ̀. Ayẹyẹ àṣemọ́jú kẹlẹ́lẹ́ ni gbajúmọ̀ olórin ẹ̀mí méjì tí ọkùnrin náà fẹ́ràn, Adéyínká Aláṣeyọrí àti Tọ́pẹ́ Àlàbí wà lára àwọn tó léwájú orin aládùn tó wáyé lálẹ́ ọjọ́ tá à ń wí yìí. Bó bá jẹ́ pé orin ẹ̀mí àti ijó ni yóò ṣílẹ̀kùn ọ̀run ni, gbayawu ni ilẹ̀kùn Párádísè ìbá ṣí fún Ṣèyí Fòdì àtàwọn olólùfẹ́ rẹ̀ lọ́jọ́ náà, torí orin àkọ́tún, ijó aláràǹbarà, ìmúra tó pinmirín àti fàájì famia ló gbòde lóde àríyá náà. Ìròyìn kò tó àfojúbà gbáà ni. Yàtọ̀ sí ti gbọ̀ngàn àríyá tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ bíi ibi ìgbafẹ́ àwọn ọlọ́lá, ìran tó jojú ní gbèsè ní tàwọn tó múra aláràǹbarà níbi ayẹyẹ náà. Àwọn òṣèré tíátà ilẹ̀ wa bíi Fúnkẹ́ Akíndélé, Bukky Wright, Fathia Balógun, Mercy Aigbe àti ọkọ rẹ̀ Kazeem Adéòtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n gbé ẹwà àti àṣà ìwọṣọ jáde. Portable ọmọ Ọlálọ́mí, olórin sàásùsẹ̀ náà wà níbẹ̀. Kwam1 ìyẹn Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn tí ọ̀pọ̀ èèyàn tún ń pè ní Olúayé Fújì wà lára àwọn olórin tó pawó lọ́jọ́ náà. Ẹ ó rántí pé fún bí 20 ọdún sẹ́yìn ní Ṣèyí Fòdì tí ń ṣiṣẹ́ aránṣọ fáwọn èèyàn ńláńlá láwùjọ wa, ó sì gbajúmọ̀ nídìí iṣẹ́ náà bíi ẹ̀fọ́ òdú. Èyí ni díẹ̀ lára àwọn ohun tó wáyé àti àríyá tó ṣàn rẹpẹtẹ lágbo ọlọ́jọ́bí yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn Ìta Fàájì Online.